Hey,
ọmọ owó ni láàrin gbogbo Ìjẹ̀bú ọmọ àtìgbà sáwọ́ lókè mòro ó ní kéré ìyàwó àbùná àwọn bàbá ilẹ̀ lẹ́wọ̀n wọ̀nyí tí wọ́n bá wọ dúdú lálẹ́ wọn tó wọ funfun wọn àwọ̀ kan mọ̀làmọ̀là bí àwọn èrè tútù àwọn lọ́mọ ọ̀gbàrá òjò tí bá wọn dà tí wọ́n àtàlà lára wọn lọ àwọn ìlọ́mọ ogun lọ́sàn-án ọmọ kìnnì kan lóru ilé bàbá yín wọn kì í jalè ilé bàbá yín kì í ṣòfófó jagunjagun ni wọn kì í kẹ́yìn ogun Ìjẹ̀bú alárẹ̀ ọmọ kéré ọmọ ní tóyìnbó òdì nílé ilé òyìnbó lógìrì Ìjẹ̀bú ti lówó tẹ́lẹ̀ tóyìnbó tó kówó dé òyìnbó tó wọ́n gbà dọ́là bí owó bàbá tẹ̀yìn ń pọ̀ sí ni má bá Ìjẹ̀bú rere. Ọdọọdún la bí ẹlẹ́sìn 50 àwọn tá a sọdún eléyìí a máa tẹ̀mí ìtọ́mọtọ́mọ ni lágbára Elédùmarè òní tójú kú ikú òní ìlú ẹ̀sọ̀rọ̀ láàrin ológo àìsàn kò ní parí ọwọ́ rẹ̀ dànù tó bá lọ́wọ́ 2024 kásàmì ìdùnnú kí ni ó máa pọ̀ lọ́dọ̀ gbogbo wa àtẹ̀mí àtẹ̀yìn kájọ kó làbọ̀ kásàmì àsìkò ẹ sọ pé àmín Bismillahi Fatiha Fatiha àlùbáríkà.
and we are going to call it from 10 to 10 to 10 to 10. Tó bá ti pé 100 ọ̀gá máa wá ṣe kí ni wọ́n ti gé nìyẹn. Tá a bá ti bẹ̀rẹ̀ láti 10 àbọ̀ sí 20 láti 20 to 30. Are we ready to go? Ẹ jẹ́ ká mí sínú. Ẹ jẹ́ ká mí síta. Are we good to go? 1, 2, 3, go. Dasara cake, bring it please. Ẹ má bẹ̀ wá ẹ̀mú síbí wá. Ọ̀gá ara fẹ́ gé àkàrà ọjọ́ ìbí. This is a total surprise package. Fún ọkùnrin kan tí Ọlọ́run fún ní ìwà. Fún ọkùnrin kan tí Ọlọ́run fún ní ẹwà. Fún ọkùnrin kan tí Ọlọ́run fún ní ẹ̀sìn. Fún ọkùnrin kan tí Ọlọ́run fún ní ìfẹ́. Tó ń gbé ògùn akilẹ̀ Ìjẹ̀bú ga. Alárẹ̀ international. Ó máa pọ̀ létí gangan. Ó máa ṣe kí ni? Ó máa lọ́ọ̀dù gan tààràgbà. Alárẹ̀ FM international. Kéèké mi ń bọ̀ ẹ kó gbogbo ẹ̀ wá. 1, 2, 3 go ẹ kó gbogbo ẹ̀ wá. Ọ̀bẹ ń kọ́. Kéèké mi ń bọ̀. Ẹ ní sùn lálẹ́ yìí. Ẹ ní sùn di after 12. Okay, ẹ bá yẹn padà ní ẹ bá yẹn padà ní. Ó pọ̀ létí. Okay, from the dining wine, Fẹ́mi Ọmọ́táyọ̀ Ọmọwó at 56. Fẹ́mi Ọmọ́táyọ̀ Ọmọwó at 56. Are we good to go? Good to go. Ṣíbí ń kọ́ ọ̀bẹ ń kọ́ wọ́n rí ẹ̀ mọ́ wa. Okay, we are going. 1, 2, 3 go. 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90. Oh! Happy birthday! Happy birthday! Happy birthday! Happy birthday! Happy birthday! Ẹ jẹ́ ká sọ pé ó yá oníṣàárà wájú rẹ̀ ni o. Àdéhùn gbogbo oníṣàárà wájú rẹ̀ ni o. Thank you very much. God bless you. May Allah subhanahu wa ta'ala continue to bless you, strengthen you. Let us hear from the celebrant himself. Àwọn yẹn fẹ́ wà lórí platform o. tó jẹ́ kárí èèyàn á ní ọ̀pọ̀lọpọ̀ ọdún àwọn aṣáájú náà aṣọ tó ń bọ̀ olùkọ́ balẹ̀ nígbà àlàáfíà ìlọsíwájú àlékún ìfẹ́ àlékún ìmánì àlékún àlùbáríkà ẹ̀kọ́ àjọyọ̀ àwọn àjọṣepẹ́ lágbọ̀rọ̀ náà àṣeyọ̀ alùpùpù bí mẹ́fà fún o.
ẹ súnmọ́ra fẹ́ ya fọ́tò. wọ́n bọ̀ ọ́. Thank you.